Ojú tó bá ní nǹkan tí mo plan ni wípé wà lọ bí sá abroad. Ìṣerú bí ló máa bímọ sí náà, Ọlọ́run ò ní jẹ́ kí n bí first born tèmi síbí. Bóyá tó ń wo yẹn kò kí ń ṣe èèyàn ẹranko lásán ni. Tọ́mọ yẹn báyìí sì ti bóun fẹ́ ṣe ń kọ́. Ẹ̀yin ọkùnrin ẹ wíìkì. Ẹ kò yín sì fi láti resist temptation obìnrin. Ebi ò weak o, Ọlọ́run máa jẹ rí bí o. Tó máa fi agídí, ó máa fi bọ́ ṣòkòtò mi ni. Àbọ̀ máa fi agídí, ó máa fi gbé nǹkan mi jáde. Tó bá tiẹ̀ gbé jáde. Tó bá dẹ̀ fi agídí gbé nǹkan mi jáde, kò ní gbérí. Tó bá gbérí, ẹ̀gbọ́n kò lè wọnú bẹ̀. But I made a covenant with my God. Ọkùnrin tó bá máa fẹ́ mi ló wà dismay mi. Ìyàn tán rẹ̀ bí ìyá bèjì. Ó jẹ́ jẹ́wọ́ tí ọ̀kan bá wà láàrin wa àtọ̀gẹ́ rẹ̀. Ọ̀gá ni mo jẹ́ sí dérìn. Ohun tẹ́yìn bá mọ̀ nípa àwa méjèèjì ní kẹsàn-án. Wàrà òsínlé ni wàrà ń bọ̀ lọ́la. Mo lè má ra provisions wálé ni mo lè ra mọ́tò fún ẹ lọ́la. Get out. Ọlọ́run gbọ́ mo gbé ẹ lọ sórí ọ̀tá ni. Straight! Ó mú mo kéèyàn burúkú ni ẹ o. Ṣé mo gbọ́dọ̀ sọ fún ọmọ yìí sìn wípé o sọ fún mi pé ìjọ tó bá lọ opportunity tẹjọ wọnú yàrá o máa send gbogbo àwọn pictures gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe o máa send ẹ̀ sí mi. Baby, let's go. Dúró. Ẹ kú palẹ̀mọ́ wedding náà. Ọjọ́ tọmọdé bá múlẹ̀ ló mọ̀. Ọjọ́ tó bá máa dalẹ̀ kò ní mọ̀. Odindi manager company ẹ ló sá sórun yìí nítorí ìfẹ́ tí mo ní sí ẹ. Tó bá mọ̀ ìgbẹ́ kò sí kankan láàrin ìwà àtọmọbìnrin yẹn, ó yá fi gbèsè ayé ẹ̀kọ́ fi ṣẹ́gbẹ̀ sí. Mi ò lè gbà kí ọkọ bí bá wọn ṣe láyé láti. Bí máa ṣépè nínú ilé mi mu ni. Lẹ́kùn wo la ṣí sílẹ̀ àbí nǹkan wo la ṣí sílẹ̀? Gbogbo ètò ìdábàṣẹ́ náà, ibo ló fẹ́ fò lọ? Ṣé tó bá sọ pé kì í ṣe kan fún ẹ tí mò ń ṣe? Kò ṣe pé orí mi dàrú, kò dé ṣe pé orí mi ò pé. Ilé ṣe é pé bóyá o ta flag lọ́wọ́ yìí. No. Ah!